Ẹ káàsán o, gbogbo ilé. Báwo ni o? Báwo ni iṣẹ́? Báwo lọ́dọ̀ wa? Gbogbo ilé ń kọ́ o, everybody ń kọ́. Ṣé gbogbo ilé ló wà láyọ̀ àtàlàáfíà? Ṣé dáadáa mo bá lé? Ẹ ṣé gan, mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Tẹ kí mi fún ọjọ́ ìbí mi lórí ètò ọ̀rọ̀ ìyànjú àti lórí Provide Miss Gold. Mo kí gbogbo yín o. Ẹ ṣé. Miss Gold ń kí yín. Òun ní ẹ ṣé gan, mo dúpẹ́ Ọlọ́run á ràn yín lọ́wọ́. Èèyàn láṣọ èèyàn. Mo gbà bẹ́ẹ̀, mi ò jiyàn ẹ̀. Ẹ ṣé lọ́mọdé lágbà, lọ́kùnrin lóbìnrin. Ẹ ṣé, mo dúpẹ́. Ẹ ṣé o. Mo tún ti dé lórí ètò mi bí mo ṣe ń dé. Lórí ètò ọ̀rọ̀ ìyànjú. Kí ni àkọlé ètò wa? Ọjọ́ orí. Kí ni ọjọ́ orí? Nọ́mbà lásán òun lọ́jọ́ orí ẹ̀yin èèyàn mi. Ẹ̀yin tí ẹ bá mọ̀, mo fẹ́ jẹ́ kí ẹ lọ mọ̀ wípé nọ́mbà lásán òun ni ọjọ́ orí. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ọjọ́ orí ló ti fi lé àwọn tó yẹ kó ṣe lóore. Ọ̀pọ̀lọpọ̀ ló ti fi ọjọ́ orí ẹ̀ ló ti fi ojú kéré àwọn olóore ẹ̀ ló ti fi lé wọn lọ. Nọ́mbà lásán lọ́jọ́ orí tá gbé kárí. Nọ́mbà lásán ni. Ẹ wò ó, gbogbo wa náà la mọ̀ wípé nọ́mbà lásán ni. Ṣùgbọ́n àwọn tó máa wá jàjà ọjọ́ orí yìí, kí ló ń bá kiri? Ọmọ ọjọ́ mélòó ni wá? Táà ti torí ẹ̀ ta wẹ̀wù gbéraga. Ọmọ ọjọ́ mélòó ni wá? Táà ti torí ẹ̀ ta ní pé kọ́fò kan ní ìṣòro. Ọmọ ọjọ́ mélòó ni wá? Táà ti torí ẹ̀ ká ní kó nílé má sinmi. Ta ní ká lè jọ má jókòó. Nítorí pé a ti wá dàwọ́ lọ́lá ní ìdílé yín. Wọn ò jẹ́ kó lágùn. O ò lágùn, o ò wá wàhálà. Ọlọ́run ti wá dá ẹ lọ́lá, ó ti fi ẹ́ síbi ìjókòó ibi ìrọ̀rùn. O wá wò wípé àwọn òṣìṣẹ́ tó wà lábẹ́ yín, lábẹ́ bàbá ẹ, àbí lábẹ́ ìyá ẹ, àbí lábẹ́ ẹ, o ò fẹ́ mọ̀ èyí tó tó ẹ lọ́jọ́ orí. O ò fẹ́ mọ̀ èyí tí ò tó ẹ. Ẹ̀wù gbéraga wá wú ẹ lọ́rùn bí aṣọ. Ẹ jẹ́ ká ti ibi pẹlẹbẹ mú ọ̀lẹ jẹ. Ẹ jẹ́ ká wo bí ìfẹ́ àti ọjọ́ orí, ẹ jẹ́ ká wo bó ṣe tóbi tó lọ́wọ́ ara wọn. Ẹ wo bàbá 60 years old tó bá kẹnu sí ọmọ 25 àbí ọmọ 30 years old. Mo fi ń ṣe àpẹẹrẹ ni o. Ẹ wá wò ó, oṣù kìíní, oṣù kejì, ọmọbìnrin yìí ó sì ń fún bàbá yìí ní ọ̀wọ̀. Mo fẹ́ jẹ́ kí ẹ rí dájú pé tí ọmọkùnrin yìí tó bá ti fi lè gun orí ọmọbìnrin yìí, bàbá yẹn ti ta ọjọ́ orí ẹ̀ fún ìfẹ́. Ọmọkùnrin yẹn ti ta ọjọ́ orí ẹ̀ fún ìfẹ́. Ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lọmọbìnrin yẹn kàn máa fún nítorí pé ó jẹ́ adé orí ẹ̀. Nọ́mbà lásán lọ́jọ́ orí. Ẹ jẹ́ ká mọ̀ wípé kò sí ẹni tí ò lè ṣe wá lóore. Bóyá ó kéré ni o, bóyá ó dàgbà ni o, nọ́mbà lásán ni. Ẹ jẹ́ ká fúnra wa ní ọ̀wọ̀. Ẹlòmíì ò fẹ́ mọ ọjọ́ orí ẹ̀, kò fẹ́ mọ bó ṣe tó. Ṣùgbọ́n nítorí pé Ọlọ́run ti fún ní àǹfààní láti rí jájẹ. Ọlọ́run ti fún ní àǹfààní láti rí mu. Ọlọ́run ti fún ní àǹfààní láti láànító àti àníṣẹ́kù. Ó rí àwọn tó kù bí ẹni wípé wọ́n ń ṣèyàn wọn láyé. Ó rí àwọn tó kù bí ẹni wípé wọn ò tó òun lọ́jọ́ orí. Kí ni èjì ẹ̀? Àṣà tá ń dá ní ìgboro nìyẹn o. Kí ni èjì ẹ̀? Kí lọ́jọ́ orí ẹ̀? Tí ìgbéraga wọ̀ ẹ́ lọ́rùn. Kí lọ́jọ́ orí ẹ̀? Tó wòyàn bí kò ṣe má tó ẹ lórí ìdúró. Kí lọ́jọ́ orí ẹ̀? Tó máa ní kọ́fò kan ní ìṣòro. Dẹ́dẹ́ nìràwọ̀. Wọ́n ní wípé àwọn àgbà sọ wípé onílé àtẹ́ jẹ́jẹ́, àlejò àtẹ́ bàṣubàṣu. Bẹ́ẹ̀ ni kí wọ́n ṣàlejò nìkan. Onílé gan tí ń tẹ́ bàṣubàṣu láyé òde ta wà ní ìsinyìí nípasẹ̀ wípé ọjọ́ orí, ọjọ́ orí, ọjọ́ orí. Ẹlòmíì máa wò ẹ́ bá àwọ̀ ẹ̀ bíntín. Kí lélẹ̀? Kí ni? Kí ló ń gbé tó ń gbin? Kí ni nǹkan náà? Ṣé ó tó mi lọ́jọ́ orí ni? Kí ni èjì? Ẹ wò ó, ẹ̀yin ará mi. Ó ní ohun méjì àbí mẹ́ta tí mo máa sọ nípa ohun tí àwọn ènìyàn tàbí nínú obìnrin tàbí pàṣẹ ọkùnrin ṣẹ̀dá ẹ̀. Ohun tó máa ń ìfà tó máa ń kó dànù nínú ká máa jàjà ọjọ́ orí òun ló pọ̀ jù.
ṣùgbọ́n tó bá rárá ẹ sílẹ̀ tó wò èèyàn bíntín tí ìgbéraga ò wọ̀ ẹ́ lẹ́wù, ihun tó bá fọwọ́ ṣiṣẹ́ fún òun ló máa júwe ọjọ́ orí ẹ̀. Ohun tó bá fọwọ́ ṣiṣẹ́ fún òun ló máa júwe báwọn èèyàn ṣe máa ṣe kíni, bó ṣe máa ní ìtẹríba fún ẹ. Tó bá rẹra ẹ sílẹ̀ pẹ̀sẹ̀, bẹ́ẹ̀ ni, ó bá rẹra ẹ sílẹ̀. Bíbélì ní pé, Bíbélì gangan sọ fún wa nínú ìwé mímọ́. Ó ní pé nígbà tí ìwọ bá rẹra ẹ sílẹ̀, ó lè mi Ọlọ́run á ṣe kíni, èmi Ọlọ́run á gbé ẹ ga. Kò dìgbà tó bá wẹ̀wù ìgbéraga, kò dìgbà tó bá ń polówó ọjọ́ orí ẹ̀, kọ́mọdé má lè sọ̀rọ̀ sí ẹ. Kọ́mọdé má lè sọ fún ẹ pé àǹtí ihun tẹ́ ṣe díẹ̀ yìí káàtó o. Bọ̀dá ihun tẹ́ ṣe díẹ̀ yìí fún mi yóò káàtó o. Wàá ti tutọ́ sókè, wàá ti fojú gbà kí lọ́jọ́ orí ẹ̀. Má mà darúgbó mọ́, má mà kú mọ́. Ìgbà tó bá kú mọ́, ìgbà tó bá darúgbó mọ́, kí ló tún wá kù? Àfi tó bá ní darúgbó. Bójúmọ́ ṣe ń mọ́, tílẹ̀ ń ṣú, bẹ́ẹ̀ lọ́jọ́ orí ń lékan sí. Bẹ́ẹ̀ ni ìwà tá à ń wù, bẹ́ẹ̀ ló ṣe ń lékan sí. Bẹ́ẹ̀ wá ni sàárè tá fẹ́ kú, sàárè tó máa sìn mí àti ẹ sí, bẹ́ẹ̀ ló ń sún mọ́lé. Kí la wá ń bá kiri? Ẹsẹ̀ 6 péré òun nílé ayé yìí. Fún ìdí èyí, ṣe rí gbogbo ẹ̀dá ènìyàn tó bá ti ń jàjà ọjọ́ orí, ẹ jẹ́ kó máa mọ̀ wípé kó lọ fi gbowó ní báǹkì. Ìyáàfin Olúwatóbilọ́ba ló sọ bẹ́ẹ̀. Miss Gold ló sọ wípé kó lọ fi gbowó ní báǹkì. Gbogbo ẹ̀dá tó bá ti ń jàjà ọjọ́ orí, tó bá ti ń rí dínkù ọmọlàkejì ẹ̀, tó bá ti ń fojú kéré àwọn tó yẹ kó súnmọ́, kó gbéga, kó fi ọlá hàn, tó bá ti ń fi ojú kéré wọn, ẹ sọ fún pé kó lọ fi gba owó ní báǹkì. Tó bá ti lè dá owó fún, kò sí ohun tó dàbí ìrẹ̀lẹ̀, kò sí ohun tó dàbí ìtẹríba, kò sí ohun tó dàbí kó rọra wà ní lóòkì. Tó bá ní okun ni. Kódà tọ́mọdé bá ní àǹtí ihun tẹ́ ṣe fún mi yìí kù díẹ̀ káta, má bínú ọmọ ìyá mi, mọ̀ pé ó máa bí ẹ nínú. Ká dọ̀bálẹ̀ fún àràrà kò ní a má ga. Ká dọ̀bálẹ̀ fún àràrà tẹ́rí yẹn kò ní ká má ga. Bẹ́ẹ̀ ni, ẹ dọ̀bálẹ̀ fún àràrà kò ní ẹ má ga. Ó lè jẹ́ àràrà yìí náà ló máa padà gbé yín débi gíga. Ó lè jẹ́ àràrà yìí náà ló máa padà mú yín débi ọlá yín. Fún ìdí èyí, ẹ má jẹ́ á máa jàjà ọjọ́ orí. Èjì lásán nọ́mbà ni. Nọ́mbà lásán òun lọ́jọ́ orí. Age is just a number. The title of my topic today is age. You people know that age is just a number. There's nothing like a responsible person should responsible himself. There's nothing like you should lower yourself. They unlucky. It's not when you are being arrogant to people. When you are arrogant to yourself. Ìgbéraga ló ń ṣíwájú parun. Kò dìgbà tá bá ṣe ń gbéra wa ga. Kò dìgbà tá bá ṣe ń sọ wípé kó fò kọ́ níṣòó. Ọlọ́run ọba nìkan ló ní dédé lọ́wọ́. Ẹ jẹ́ ká mọ̀ wípé nọ́mbà age nọ́mbà lásán ni. Ọjọ́ orí nọ́mbà lásán ni. Fún ìdí èyí, àmọ̀ràn mi fún gbogbo wa láyé yìí ni wípé ẹ jẹ́ ká ṣe èrè kó dára. Ẹ jẹ́ ká ní ìrẹ̀lẹ̀. Ẹ jẹ́ ká ní ìtẹríba. Ẹ jẹ́ ká ní sùúrù. Ẹ jẹ́ ká yára láti gbọ́rọ̀. Ká wá lọ́ra láti fèsì. Tá bá ń bínú, ẹ má jẹ́ á fèsì. Tínú wa bá ń dùn, ẹ má ṣe ṣèlérí. Sórí pé kíni ó ṣeéṣe kẹ́ ṣèlérí tí ẹ ní lè mú ṣẹ. Fún ìdí èyí, age is just a number. Ibi tí mo máa forí ètò tèmi kọ́ sí òun nìyẹn ní tòní. Mo wá fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ kí mi lẹ́ẹ̀kan sí fún ọjọ́ ìbí mi. Mo kí yín pé ẹ ṣé. Mo wá fi àsìkò yìí, mo fẹ́ fi pe àwọn celebrant tó tún wà níwájú mi.
mo fẹ́ fi àsìkò yìí pe orúkọ yín lẹ́yọ kọ̀ọ̀kan. Ẹ̀yin tí mo mọ̀ màá pè, ẹ̀yin tí mi wá mọ̀ màá fi àdúrà ràn yín lọ́wọ́ pé ọjọ́ ìbí Ọlọ́run á ṣe lọ́jọ́ ayọ̀. A ní rógun RIP lẹ́ni fún ẹnì kankan. Àwa tá dẹ̀ ti ṣe sẹ́yìn náà dẹ̀ ré, àwa náà la tún máa rọ́dún tó ń bọ̀. Abọ́lájí Ìbírónkẹ́, sìstá mi, ẹ kú ọjọ́ ìbí. 23 òun lọ́jọ́ ìbí yín. Adé bá yín láyé àti láàyè, láyọ̀ ara àtàlàáfíà, kò ní dé bá yín nínú sàárè o. Gbogbo àwa tá wá máa bá yín péjú ṣe ọjọ́ ìbí náà kò ní dé bá wa nínú sàárè. Níwòye ọdún tó ń bọ̀ nínú ọlá àti ọlá lẹ ti máa ṣe. Ọ̀túnba Ọláníyàn Àpọ̀ẹ̀wà, my big daddy. Happy birthday to you in advance, daddy. Níwòye ọdún tó ń bọ̀, ẹ ṣe láyọ̀ àtàlàáfíà. Tọdún yìí ẹ ṣe alárinrin, á bá yín láyé àtàlàáfíà. Àtàwọn tá tún máa bá yín péjú ṣe náà kò ní bá wa nínú sàárè. Gbogbo ohun tẹ wá lé ní ọdún tó kọjá, níwọ̀nba yìí tó kù tẹ máa ṣe ọjọ́ ìbí yín, ọwọ́ yín á tẹ̀ á tún lé ohun tó ń mí nínú ayé yín kò ní ṣaláì má mí, èyí tí ò mí kò ní ṣaláì mí. Ọlọ́run á ṣe gbogbo ẹ̀ létòlétò bẹ́ẹ̀ ṣe fẹ́. Ṣóhùnmí Babátúndé ẹ̀gbọ́n mi, happy birthday to you. Mo wá fi àsìkò yìí sọ fún ẹ wípé ìyàwó alálùbáríkà, ìyàwó tó máa gbọ́ títí ẹ, ìyàwó tó máa ṣe ìyá tó máa ṣe bàbá fún ẹ, Ọlọ́run á bá mi gbé kọ́ ẹ, ò ní ṣìyàn. Happy birthday in advance.